tó fi dé Ọ̀yọ́ Aláàfin. Ìbàdàn, Ìdó, Ọ̀ṣun, Èkìtì, Parapo, Ìjẹ̀bú, Yorùbá ni wá, Yorùbá Niran wá. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbàgbà, mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo ibi tí ẹ tún ti láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní Yorùbá Ni Mi. Yorùbá Ni Mi, àṣà àti ìṣe wa kò gbọdọ̀ parun. Ẹ tún kó àmójúbà mi lórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí n bá ti dórí ètò yìí lówe báyìí ni àlùlù àgídìgbò, òwe, àkànlò èdè òun náà la máa ń kó wá sí orí ètò. Àlejò mi tún ti wà pẹ̀lú wa lórí ètò lọ́jọ́ ti tòní. Omooba Adeola Adeyeye, Kijipaoro òun náà ló kọ tèmi. Èmi ọmọ lèmi lọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrùwé oníbù ẹja kìkì ọ̀kàsà nílẹ̀bẹ̀. Èmi lọmọ Bálùfọ̀n aláyémọrẹ, ọmọ onílẹ̀ kẹyìn, ọmọ onílẹ̀ kẹṣẹ̀gì. Èmi lọmọ aláṣọ mẹ́ta mọ̀fín, ọ̀kan ń ṣe rómi, ọ̀kan ń ṣe wọ̀mí. Ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀mí. Sáà tiẹ̀ mójú ìdóde. Àlejò wa wọ́n tún ti wà ní ilé agodo pẹ̀lú wa. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀, ẹ kú ètò. Ṣàlàáfíà mo bá yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Ẹ kú iṣẹ́. Yes, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọmọ Yorùbá ni yín. Ọmọ Yorùbá ni mí. Yorùbá ni yín. Yorùbá ni mí, ọmọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn lè ṣe Ọmọ bíbí Olúbàdàn. Ìbàdàn tí ò jalè wọ́n lójú ní rọ́sọ̀tọ́ ni. Irọ́ ni o, ó ní tó bí òwe yẹn o. Kí ló dé tán wá ní kí ló dé tán wá ní Ìbàdàn ibi olè tí ń gbé jàre olóhùn. Ẹran ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọyọ kọ̀ọ̀kan ni. ẹ máa dìbò ẹ máa tì mí àwọn sáà mọ orí kì í sáà ni. Àgbà bẹ́ẹ̀ ara ti wà nù. Ó ti yé ni. Ó dà ẹlẹ́gbọ́ Yorùbá fún àwọn tó wò wá nílé ẹ bá wa dárúkọ yín. Orúkọ mi ni Ahmed Olajire Iyiola. Ahmed Olajire Iyiola, ọmọ bíbí ìlú ọmọ lúlú bíbí ìlú Ìbàdàn. Tọ́ ẹ káàbọ̀ sórí ètò ẹlẹ́gbọ́ Yorùbá àbí. Gbogbo ni wọn. Ṣé mo òfin wa lórí ètò yìí? Mo mọ̀ díẹ̀. Òfin wa lórí ètò yìí méjì náà ni lórí ètò yìí. Òfin àkọ́kọ́ òun ni pé láti bẹ̀rẹ̀ ètò yìí tá fi parí ètò yìí ẹ gbọ́dọ̀ sọ èdè Gẹ̀ẹ́sì. Ẹ má fi èdè èbó àbí àmúlùmọ́lẹ̀ èdè kankan kẹ́ ẹ fi kún èdè abínibí. Èdè Yorùbá nìkan là ń sọ lórí ètò yìí la fi pè ní Yorùbá Ni Mi òun ni ètò yìí. Lẹ́yìn èyí ìbéèrè òfin kejì òun ni pé ní ìbéèrè 10 láti dáhùn. Ìbéèrè 10 yìí tá bá ti dáhùn rẹ̀ ẹ ní ẹgbẹ̀rún 10 tá máa fún yín àti àwọn ẹ̀bùn míì tí a kó dání. Kí ẹ kó gbogbo ẹ̀ lọ́lé mi. Tí ẹ kó lọ́lé ìyẹn tẹ́ bá ti gbà béèrè 10. Àmọ́ tẹ́ bá ti gbà béèrè 10 bẹ́ẹ̀ bá ṣe ń ṣì ìbéèrè kan bẹ́ẹ̀ lówó yóò mọ wálẹ̀ sí. Ó sì ṣe é ṣe tọ́ àmọ́ ó lè jẹ́ 1000 àbí ẹgbẹ̀rún kan, ó lè jẹ́ ẹgbẹ̀rún kan, ó lè jẹ́ ẹgbẹ̀rún 2, ó lè jẹ́ 10 náà lẹ́ padà kó lọ lórí ètò. Ṣẹ́ṣẹ́ tán bákan létò. Ọ̀yá ẹja bá gbà mí. Ká bá gbà mí ètò. Ètò náà ó ti bẹ̀rẹ̀. Ìbéèrè àkọ́kọ́ lórí ètò lónìí. Ìbéèrè àkọ́kọ́ lórí ètò lónìí. Ó ní ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Yorùbá ní àjìjà ò ní gbé ọmọ rẹ̀ sókè kó má mọ ibi tí yóò gbèrò. Ẹranko wo ni Yorùbá ń pè ní àjìjà? Ẹranko wo o là ń pè ní àjìjà? Ẹyẹ ni bí Ẹyẹ. Ẹyẹ ni àjìjà. Àjìjà. Ó máa gbé sórí. Tó bá tẹ àjìjà yẹn ó máa ń fò ẹyẹ ni àgbà. Àmọ́ irú ẹyẹ wo ni? Tó bá àjìjà ò ní gbé ọmọ rẹ̀ sórí òkè kó mọ ibi tí yóò gbèrò, kó mọ gẹ́gẹ́ ibi tó gbé sí. So ibi tí ti ń sọ nǹkan rẹ̀. Ẹyẹ wo wá là ń pè ní ẹyẹ àjìjà yẹn? Ẹlẹ́yẹ ni bọ̀ irú ẹyẹ wo? Orúkọ míì wo lẹ lè pe àjìjà? Orúkọ míì wo lẹ lè pe àjìjà? Bóyá bí àṣà. Àṣà kọ́ ó ń lọ ó ti rebete gbà. Ẹyẹ ọ̀sìn òun là ń pè ní àjìjà. Ẹ lè pè ní ẹyẹ ọ̀sìn. Ẹyẹ yẹn ojú ẹ̀ ó mọ́lẹ̀ rekete débi pé nínú òkùnkùn gan ó ń rìnà, kò síbi tí ò lè rí. Bẹ́ẹ̀ sì ni ó ní ariwo tó máa ń pariwo rẹ̀, tó bá pariwo ó máa ń dún gan. Ẹyẹ ọ̀sìn òun náà ni ọ̀sìn.
wọ́n là ń pè ní àjìjà. Ìbéèrè kejì lórí ètò wọ́n ní parí òwe yìí a kì í fi pàtàkì bẹ èlùbọ́. A kì í fi pàtàkì bẹ èlùbọ́ bí wọ́n á ní mo ṣe pàtàkì tó òun náà ni màá ṣe fi bẹ èlùbọ́. A kì í fi pàtàkì 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 bẹ èlùbọ́. Ó pàkàsọ. Ó dà ẹ̀yin aráalé fàǹfààní àwọn tó wà náà láti kọ́ra wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ètò ìṣe wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní a kì í fi pàtàkì bẹ èlùbọ́. Ẹni bá ní iṣu òní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá níṣu ẹ̀ lè bẹ èlùbọ́ ẹ̀ lè nítorí pé ẹ jẹ́ ọlọ́lá kẹ́ mọ́ níṣu ẹ yà mówó yín lọ ra ṣu ni kẹ́ tó lè bẹ èlùbọ́. Ìbéèrè kẹta lórí ètò òwe náà tún ni wọ́n ní parí òwe yìí. Àdán tó sùn sídìí ọsàn oríye. Ọsàn oríye. Àdán tó sùn sí ìdí ọsàn kò ríye. Àdán tó sùn sí ìdí ọsàn kò ríye. Ìyá lè ní pé a bí gbébi lísì ìdí mo kàn rí sí ni pé ẹnìkan parí ẹ̀ ní. Ẹ parí òwe ni kì í ṣàlàyé. Kì í ṣàlàyé. Ẹ parí òwe yẹn ni. Àdán tó sùn sí ìdí ọsàn kò ríye. Ẹni tí ó pé báwo ni bẹ́ẹ̀ tí mi mọ́ mo ṣe lè sọ Yorùbá. Àdán tó sùn sí ìdí ọsàn kò ríye. Bí àgbẹ̀ tó jíde bẹ́ẹ̀ ló wá sọ pé bóyá òun fẹ́ pé bí ní ara wájú orí nǹkan kí wẹ́yìn wá lóhun kó fìrì ìtẹ́yìn tó wà bẹ́ẹ̀ kò tí ì rí nǹkan jẹ ẹni tó jókòó bí òrìjẹ ìwọ tó wá dé ó ní kò sí. Ẹ̀gbá Yorùbá ní àdán tó sùn sídìí ọsàn ò ríye à ń bọ̀ sí ọlọ́dẹ tó lóun jíde èèyàn wà ní igi ní ó sùn bẹ́ẹ̀ ni kò rí nǹkan kan ìwọ wá jíde bẹ́ẹ̀ láàárọ̀ wá ní èyí tẹ̀ wá rí nǹkan ẹ tó wá wà ń bẹ̀ látànà ńkọ́. Ìbéèrè kẹrin lórí ètò ó ní kí ni èèwọ̀ fún àwọn tó ń bọ Ọbàtálá. Nǹkan méjì kan wà tó jẹ́ èèwọ̀ fún Ọbàtálá tí àwọn tó sì jẹ́ àwọn tí wọ́n ń bọ Ọbàtálá náà tí ó jẹ́ èèwọ̀ fáwọn náà. Kí ni nǹkan méjì yẹn? Àwọn tó ń bọ Ọbàtálá. Tó ń bọ Ọbàtálá. Kí ni nǹkan méjì tó jẹ́ èèwọ̀ fún ọ tó jẹ́ èèwọ̀ fún Ọbàtálá náà? Epo pa. Ó kù kan. Epo ngbọ. Ó ń lọ o. Ó ń lọ o. Ọtí. Ẹgbàá yẹn. Ìbéèrè tó tún tẹ̀lé wọ́n ní kí ni à ń pè ní ikin ifá àti wípé iṣẹ́ wo gangan ló ń ṣe. Ikin ifá. Iṣẹ́ wo ló dẹ̀ ń ṣe. Ikin ifá bíi èkùrọ́. Ok. Wọ́n máa ń já wọ́n máa ń rí níbi ọ̀pẹ tó ti máa ń wa ẹyìn lókè. Ojú èkùrọ́ ló ti gbọ́ kí èsì èkùrọ́ tó fi ń ṣe ẹyìn. Òun náà dàbí atọ́ náà táwọn onífá máa ń lò tó máa fi ṣe bíi tó máa ń kó wọn dá níbi tó máa fi ṣe atọ́ náà. Ẹgbàá. Ìbéèrè tí ó tún tẹ̀lé ìbéèrè lè parí òwe yìí. Ebi ń pa ejò ahun yiyan. Ebi ń pa ejò ahun yiyan. Ahun yiyan. Ebi ń pa ejò ahun yiyan. Kí ni Yorùbá pè ní ahun? Kí láhun? Ìjàpá ni ahun. Ìjàpá ni ahun. Ẹgbàá. Wọ́n wá ní ebi ń pa ejò. Wọn pípọ̀ rí máa gọ́dọ̀ ejò kó gbé ìjàpá mì. Ẹgbàá. Ebi ń pa ejò ahun yan. Mẹ́tàlá ejò kò lè gbé ìjàpá mi kò lè gbá ahun mi. Ó dáa. Ìbéèrè tó tún kàn ṣàlàyé ọ̀rọ̀ yìí. Bí olóde òkú ojúde rẹ̀ ò gbọ́dọ̀ wú gbẹ́gi. Ẹ ṣàlàyé ọ̀rọ̀ yẹn kí ni tí ó túmọ̀ sí. Oní ọba àlẹ́ ṣe pé owó yẹn má bínú. Bólóde òkú ojúde rẹ̀ ò gbọ́dọ̀ wú gbẹ́gi. Ẹ ṣàlàyé ẹ̀. Ṣe o túmọ̀ pé bí abi tí
àgbààgbà kú nínú ilé kàbí èèyàn kú sá kọ́ ajẹ́ pé ẹni yẹn jẹ́ ẹni tó ní dúkìá ẹni tó jẹ́ ẹni tó ní dúkìá tó pọ̀ kọ́ ajẹ́ pé tẹ́ pé ìgbà tó wá kú tán o wọ́n ń ṣe dúkìá ẹ ní balabala tí wọ́n ṣe ní ìṣe tí ò dáa tẹ́ pé wà láàyè ojú ẹ ò tó kò lè rí bẹ́ẹ̀ lẹ́fù máa ń pòwe bẹ́ẹ̀ pé bí ojúde o olóde òkú ojúde ò lè wú gbẹ́gi kò lè wú koríko. mo fún yín ẹgbàá ìyẹn náà ni pé tí ẹni tó nílé bá wà nílé á mójútó nǹkan ẹ̀ á mójútó ilé ẹ̀ á mójútó gbogbo ohun tó ní ṣùgbọ́n tó bá ti kú báyìí wọ́n á ṣe bó ṣe fẹ́. ìbéèrè tó yí ó tún tẹ̀lé ìbéèrè ni pé pápá ní parí òwe yìí bí ojú òpọ́n ni bí o sùn bí ojú òpọ́n ni bí o sùn. wọ́n ní Yorùbá ẹni bí ojú òpọ́n ni bí o sùn ó ń lọ olóhùn pupa kan nínú yẹn ní kíní pupa kankan nínú ó pa kan sọ bí ojú òpọ́n ni bí o sùn a kì í he ohun pupa bí idẹ. mo sá mọ̀ pé olóhùn pupa nǹkan pupa bí idẹ pupa oṣù náà ó náà pupa wọn á fi wéra wọn. idẹ náà wọ́n ń pè ní bí àwọn ọmọ ìyá wúrà àdá kankan. idẹ yẹn bí táwọn wọ́n máa ń fi lò ní àwọn tó ń rọrin àwọn kìnnì tó máa ń ṣe bẹ́ẹ̀. ìbéèrè tí ó kàn yín sí ìbéèrè tó kàn yín òwe náà ni wọ́n ní parí òwe yìí bí ẹrú ó bá jẹ ìfun. bí ẹrú ó bá jẹ ìfun bí ẹrú ó bá jẹ ìfun. ó tí kí o pàkàsọ o. bí ẹrú ó bá jẹ ìfun ibi ẹ̀dọ̀ ní ti bẹ̀rẹ̀. bí ẹrú bá jẹ ìfun ibi ẹ̀dọ̀ ẹrù tí ẹrù tí ó bá jẹ ìfun ibi ẹ̀dọ̀ ní ti bẹ̀rẹ̀. ìbéèrè tó kàn lórí ètò fún títò ní parí òwe yìí a kì í dákẹ́ ká sì wí. a kì í wò sùn sí. ẹ sọ̀rọ̀ sókè àgbọ̀ a kì í dákẹ́ ká sì wí. a kì í wò sùn ká sọ̀rọ̀ sọ ká wá ní pé bóyá ẹni yìí o nǹkan báyìí o kí èèyàn kan sọ̀rọ̀ sọ sẹ́ni yẹn sá àbí kí èèyàn sì bínú bí. màá fún yín ẹ gbìyànjú màá fún yín àmọ́ ìdá àwọn òwe yẹn gangan ni pé a kì í dákẹ́ ká sì wí a kì í wò sùn ká dáràn. wọ́n bá ń pariwo nísìnyí dáhùn ṣe kíní tẹ̀yìn wá dákẹ́ tẹ̀yìn wò wọ́n bá dé nísìnyí àwọn olóṣèlú kíní kan wọn ò ní dákọ yín ẹ̀kú sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni a kì í dákẹ́ ká sì wí a kì í wò sùn ká dáràn. tọ́ ẹ̀yin ará ilé nínú ìbéèrè 10 àlejò wa wọ́n gbìyànjú díẹ̀ wọ́n gba 5 nínú ìbéèrè 10 léyìí tí ó túmọ̀ sí wípé wọ́n gba ìlàjì ṣeun tí ẹ wá ẹ gbìyànjú a sì ṣe dáadáa ẹ gbìyànjú ẹ gba 5 nínú 6 torí èyí a fún yín ní ẹ̀bùn tí ó jọjú. tọ́ ẹ dé ká fún yín ní kílódà tí ó jẹ́ ti ètò ẹja fún yín ní bairos gègé èyí tí a fi ń kọ nǹkan. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣagbátẹrù ètò yìí tí wọ́n ní ká fún yín ní àwọn ẹ̀bùn yín àti owó tí ẹ jẹ tẹ́mọ̀. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n mú ètò yìí wá sí ojú mọ́múra wa báyìí tí wọ́n ní ká máa rí kò ní bàjẹ́ fún wọn àdékùn oore Ọlọ́run máa ṣe fún wọn ìlọsíwájú yóò máa bá lè ṣe yín o olóòtú ẹ̀yin náà ọ̀rọ̀ yìí ò ní dojúrò ẹ ṣe ẹ kúfẹ̀ẹ́ ẹ kú àpọ̀nlé torí tẹ́ kọ́ wa yìí náà ẹ̀kọ́ ni nítorí àṣà àti ṣe wa kò gbọ́dọ̀ bójú ilé mi rí látàárọ̀ tí mo fi jókòó mo sọ pé dandan àníṣe mo gbọ́dọ̀ kópa
nínú ètò yìí kí ló jẹ́ fi sẹ́lẹ̀ o kì í ṣe nǹkan méjì mo ní mo gbọ́dọ̀ kópa ṣùgbọ́n inú mi wá dùn pé mo láǹfààní àti gbìyànjú ara tèmi náà kò ní bàjẹ́ ṣe gan o iléeṣẹ́ náà ò ní jóná o. àṣẹ Ìdùmarè ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti wò wá nílé òun náà ni ẹ̀ ń gbọ́ yẹn ètò Yorùbá ni mí ìdí tá a fi gbé kalẹ̀ náà ni láti ṣàǹfààní fún àwọn èèyàn àwa ń gbé káàkiri lọ sí gbogbo àwọn ìletò ó ṣe é ṣe bẹ́ẹ̀ bá wa pàdé ní ìletò tiyín ní ọ̀la kó jẹ́ pé ìletò yín la máa wá ní ọ̀la gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe fún wa lórí ètò ìbẹ́ẹ̀ fi ràn wá lọ́wọ́ ni ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ títí dìgbà míì tẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Yorùbá ni mí Omooba Adeola Adeyeye Kijipaoro òun náà ló kọ tèmi èmi amẹ́lẹ́bí lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun wọn máa rú oníbọ̀ ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. ọ̀dọ̀ tó gbàgbé orísun adùn ìtàn o ìfẹ́ ṣá lórísun ẹ̀jẹ̀ àrántí ká má gbàgbé orísun. Yorùbá ni mí Yorùbá ni ràn mí. Yorùbá ni mí Yorùbá ni mí Yorùbá ni ràn mí. Àṣà àti ìṣe wa ò gbọdọ̀ parí. Yorùbá ni mí Yorùbá 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 Yorùbá. Ẹ̀mú ní kókó ẹ̀mú lókùnkùndùn ẹ̀dẹ̀ wa ò gbọdọ̀ parí. Yorùbá ni